ẹ̀wí fún Tinubu bàmọ̀tẹ́kùn làwa máa fẹ́ ṣe 2023 kò ì dé o bẹ́ẹ̀mi bá wà nírètí wa o ẹ̀wí fún Tinubu bàmọ̀tẹ́kùn làwa máa fẹ́ ṣe 2000. Solution Peace Properties in conjunction with Agview Investment Limited property developers tó fi ní lọ́kànbalẹ̀ ilé lẹ́fẹ́ ní àbílẹ̀ àbẹ́ ti nílẹ̀ ẹ̀kàn fẹ́ kí wọ́n bá ń kọ́lé sórí ẹ̀kú dúró ti ẹ mọ̀ mẹ́kàn more than 300 houses làwọn èèyàn ń dòrà wìtìwìtì lọ́wọ́ ní mòwe ọ̀fadà 2 bedroom flat 5 million naira 6 million naira ní 2 bedroom bungalow ìwọ́sà àkàtú deposit 250,000 naira 7.5 million naira ní 3 bedroom flat 8.5 million naira ní 3 bedroom bungalow pẹ̀lú 1.5 million naira gẹ́gẹ́ bí initial deposit pẹ̀lú àǹfààní láti sanwó tó kù láàrin ọdún mẹ́ta. wọ́n nílé olówó pọ́kú ní àkódó ìbẹ̀jú lẹ́kì 16.5 million naira ní 3 bedroom flat 4 bedroom detached houses 27.5 million naira ní. Solution Peace Properties in conjunction with Agview Investment Limited ló lànà ìrọ̀rùn kalẹ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ donílé lórí. àǹfààní ńlá nìyí fún gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun. má wulẹ̀ kówó fẹ́ nìkan tí ọkàn máa ya fọ́tò ilé onílé ránṣẹ́ sí ọ. ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ilẹ̀ sí Lẹ́kì Àjà area 26,000 naira per square meter 15.6 million naira fún plọ̀tì kan. wá kọ́lé tàbí ra ilé tiẹ̀. Treasure Island Estate ń bẹ ní àgbára ìgbésà àgbára alákùtì Ṣàpàtì Mòṣòwò ní Lákúẹ́ Lẹ́kì Àjà Àwòyàyà Abúlé Àdó Ìpájà Festac Town Badagry Òwèrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. My beautiful Gbonge people together now for Lẹ́kì Àjà area directly in front of ShopRite. It is you. Yes, it is easy with Treasure Island Estate. No be only that one o. With initial deposit of 1.5 million, you fit get 3 bedroom bungalow of 8.5 million for Mowe Ofada plus 4 bedroom duplex full ground for Akodo Ìbẹ̀jú Lẹ́kì Lagos. Treasure Highland Estates is managed by Solutions and Peace Properties and Agview Investment Limited brings to your table this juicy offer you can't resist. This is the opportunity to own lands and houses at Treasure Highland Estate, Lekki Gold City, Ìbẹ̀jú Lẹ́kì Lagos, Treasure Highland Estate, Mowe Ofada, Treasure Highland Estate, Akodo Ìbẹ̀jú Lẹ́kì, Treasure Highland Estate, Sangotedo, adjacent ShopRite. Hurry now and contact us for Lekki Àjà Axis offer as prices appreciate yearly and we sell very cheap at the moment. We sell at 26,000 naira per square meter. Other prices vary from location to location. Free inspection is available every Friday and Saturday of the week. An outright payment attracts 5% discount. ẹ pè Mr. Olúṣọlá sórí +234 803 940 6444 +234 803 940 6444 tàbí +234 908 5151 587 +234 908 5151 587. àdéṣe kọ́kọ́rọ́ kú. Designer perfumes, quality body cream, hair texturizer, and relaxer, Brazilian blowout, keratin treatment, be exclusive to beauty Mediano. Be exclusive to beauty home. ilé ìtọ́jú ara àti sára lóge tá a gbé kalẹ̀ pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé tá a kó wọlé látòkè òkun. Be exclusive to beauty home. wọ́n ń gẹrun fọkùnrin wọn ṣe tóbìnrin. make-up lẹ́fẹ̀ẹ́ ni ẹ máa bọ̀ wá. facial treatment, body massage. lọ́dọ̀ wọn lẹ ti máa rí quality body cream. designer perfume lóríṣiríṣi. Brazilian blowout. bákan náà ni keratin treatment. hair texturizer and relaxer. wọ́n ń ta wholesale. hair extension fáwọn alára tó tà lọ́pọ̀ yanturu. ẹ wo ẹ má jẹ́ sọ̀rọ̀ jù. gan ni yá fi dí ìròyìn tá fojú bá. Be exclusive to beauty home. number 65 Awolowo Way, Ìkẹjà Lagos ni wọ́n kalẹ̀ sí. nọ́mbà yìí ni ká ẹ fi kàn sí wọn 0802 298 2773 tàbí 0703 523 0717 àti 0047 9989 1918. Be exclusive to beauty home. Let you look better. ẹ̀wí fún Tinubu bàmọ̀tẹ́kùn làwa máa fẹ́ ṣe 2023 kò ì dé o bẹ́ẹ̀mi bá wà nírètí wa o ẹ̀wí fún Tinubu bàmọ̀tẹ́kùn làwa máa fẹ́ ṣe 2023 kò ì dé o bẹ́ẹ̀mi bá wà nírètí wa o. àwọn gómìnà wa nìkan yìí fàkìtìyàn lórí àmọ̀tẹ́kùn 2023 kò ì dé o bẹ́ẹ̀mi bá wà ń nírètí wa o ẹ̀wí fún Tinubu bàmọ̀tẹ́kùn làwa máa fẹ́ ṣe
2023 Oyèdé o bẹ́mi bá wà nírètí wa o. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ mo tún ti dé ajé pariwo bí ẹyẹ oko máa sì fi ọ̀rọ̀ ìjìnlẹ̀ báyìí mọ́kànlẹ̀kùn ń wọ́n wọlé àròyé wá ìpínrin ni mi ọba gbogbo aṣọ ọ̀kan ni mi ọlọ́jà bàgẹ̀bàgẹ̀ borí bágún alábẹ̀rin ẹja wá lọ bọ́ bá jẹ́ odò lókun ẹja ránṣẹ́ kò mọ̀ wẹ̀ bàbá ń sọ nígbẹjọ́ ẹwà àtàròyé tó mọ́gbọ́n wá ẹja rántí olóògbòrò ẹyẹ ọlọ́run tó dùn ìbákà ló lè mẹsẹ̀ àròyé ìran àwòkú lọ̀gá bọ́jẹ́ ti káforin dára òdídẹrẹ́ ló lè sòfófó. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ mo kí gbogbo Yorùbá ọmọ kóòtù òyìnbó ibi tí Yorùbá ta ewé ta ìkàndé lèmi ń wé lágbára Ọlọ́run ẹ̀ní mọ̀nira ẹ wú mi lórí ẹ̀ní sọkún ẹjọ́ mi lójú ẹ̀ mọ̀ gbayì tìrantìran ni àjàgbá yìí ń tàgbá rìn àjàgbá yìí ń tẹ́kùn ṣé ti Àmọ̀tẹ́kùn Solidarity Work tá a ṣe lé ẹ wò ó bá a ṣe tú jáde lọ́pọ̀ yanturu ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Oǹdó ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìpínlẹ̀ Èkìtì ìpínlẹ̀ Èkó ti gà ní Fáwẹ̀mí Páàkì lọ́jọ́ tapa venue tá a ti fẹ́ kóra wájọ ọkọ̀ ọlọ́pàá bíi 100 rálì lásán láì kìí ṣe pé a fẹ́ jagun a ṣe àṣeyọrí ní ìpínlẹ̀ 5 ìpínlẹ̀ 3 ló wọ ẹ̀mí lórí jù ìpínlẹ̀ Èkìtì ló wá fakọyọ èmi Àkàndá gbé nọ́mbà 1 fún wọn Yorùbá di egun ẹja sáwọn gómìnà ilẹ̀ Yorùbá lọ́rùn bí wọ́n bá ẹgbẹ́ egun tìlápíà mi wọ́n mọ̀ pé kọ̀rọ̀ kan dún bẹ tó já sọ̀rùn this is Èkìtì state wò ó bí wọ́n ṣe wúyàn lórí wò ó bí wọ́n ṣe túyáyá jáde tọmọdé tàgbà ní òfìdí mọ́lé wọ́n ní Àmọ̀tẹ́kùn yìí ti gbogbo wa rẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ jáde lọ́pọ̀ yanturu ìpínlẹ̀ Oǹdó ló fún wa ní pákéjì tó le jù ilẹ̀ Yorùbá wà ní ṣọ̀kan po bọ̀tì ṣe continuity ń bẹ fún ìṣọ̀kan wa àbí wọ́n nọ fún ní Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ ṣe tí ń dùn yíyá ọ̀pọ̀ yóò sì pẹ́ mo ní ṣe bárakú laṣọ ewúrẹ́ ni one voice tá a fi sọ̀rọ̀ lórí Àmọ̀tẹ́kùn mo ní ṣe ewé ọ̀pẹ láàárọ̀ ọ̀sẹ̀ yóò sì dọ̀ṣẹ́ pé òpápẹ́ ní sàárè yóò di yẹpẹ̀ àbá kan fẹnu kò lórí Àmọ̀tẹ́kùn lásán a kọ̀ntínú ọmọ ìyá wùsá wa after 30 achieve Àmọ̀tẹ́kùn èmi a máa sọ ti pẹ́ pé ìgún kankan ọ̀já ìran Yorùbá ń tara wọn lọ́pọ̀ Yorùbá ń fìyà jẹra wọn nítorí ọ̀tẹ̀ àti tàǹbẹ̀lẹ̀kùn nítorí àìlákàkán òṣèlú àti ẹ̀sìn ni tá a bá ti lè gbẹ́lẹ̀ tá a rí mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún mọ́lẹ̀ ilẹ̀ Yorùbá ó tẹ̀síwájú àgòkè àgbà Yorùbá ó sì dùn fún tẹrú tọmọ àṣẹ lóòótọ́ ni pé àtẹ́lẹwọ́ ẹni la fi wárí fúnra ẹni àṣeṣù àtẹnumọ́ràn kì í jóná ikú òǹkóso ti rí pé kú ìwọ̀ ti rí pẹ́já Yorùbá jagun Àmọ̀tẹ́kùn lájàyè a ṣe àṣeyọrí a sì fi ẹnu kò for the first time after more than 45 years Kẹ́mi Àkàndá ti dáyé Yorùbá panupọ̀ lójú mi lẹ́ẹ̀kan ṣoṣo orin Àmọ̀tẹ́kùn lọ́gbẹ̀ẹ́nu gbogbo wa arúgbó tọ̀dọ́ tomidán ti mọ̀jẹ̀sẹ́ èyí ó wà nínú àkọọ́lẹ̀ fún àrọmọdọ́mọ wa pé lọ́jọ́ 9 oṣù kínní ọdún 2020 gómìnà ilẹ̀ Yorùbá mẹ́fẹ̀ẹ̀fà wọ́n fi ẹnu kò lọ́ǹtì operation Àmọ̀tẹ́kùn South West Security Network fáàbò ilẹ̀ Yorùbá pátá ìjọba àpapọ̀ fẹ́ lu ọgbà àlùmọ̀kọ́rọ́ yín láti gbẹ́sẹ̀ lé Yorùbá nínú going back àfi tá a bá fẹ́ pín Nàìjíríà ìjọba kó ọ̀rọ̀ rẹ̀ jẹ Abubakar Malami Minister of Justice and Attorney General ó wà fọ́ọ̀sì láti kó ọ̀rọ̀ rẹ̀ jẹ padà ọ̀là misunderstand òun ni òun ò tiẹ̀ sọ nígbà kankan rí wípé Àmọ̀tẹ́kùn wà illegal òun kàn sọ fún àwọn gómìnà wa ní South West pé kí wọ́n báàkì ẹ̀ pẹ̀lú òfin ni èmi wá ní bóyá tí àwọn baba ńlá ẹ̀ ló di àyàfi tó bá lè fún wa ní definition míì fún illegal anyway tá a bá bú ọba lẹ́yìn tá a sì sẹ́ níwájú ẹ̀ pààbò dájúdájú abẹ̀rù ọba ni Dàdí Fẹ́mi Fálànà ti sọ tẹ́lẹ̀ pé ká báàkì ẹ̀ pẹ̀lú òfin ó ní kíákíá láì fàkókò ṣòfò káwọn gómìnà wọ́ páàsì òfin tó máa báàkì Àmọ̀tẹ́kùn sí State House of Assemblies tó wà ní South West ó ní kí àwọn attorney general ìpínlẹ̀ kọ̀ọ̀kan sì fi ọwọ́ sí i ńlọba dòfin ńlàwàdà bá dòótọ́ ńlẹ̀sùn tẹ́rẹ̀ǹtẹ́rẹ́ bá dìbò odò ẹnìsín bá pẹ́ lódò lọ́dàrọ̀ gidigba ńlàbá àtìmọ̀nà bá dòfin ńlòfin bá dídà ìnidà òfin bá dòkè mọ kéré tí ọmọ ẹbẹ gbogbo ẹni ọba tẹ òfin lójú Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ ṣe mọ̀ pé mo bẹ̀rẹ̀ nínú Àmọ̀tẹ́kùn tí mo kọ́kọ́ ṣe pé òfin èwo ló gbé Àmọ̀tẹ́kùn kalẹ̀ òfin gẹ̀ẹ́ni àbí òfin tó fẹsẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ làwọn ọ̀jọ̀gbọ́n ti sọ fún mi pé òfin kankan ò lè dá Àmọ̀tẹ́kùn dúró
wọ́n fi ti civil defence ṣàkàwé man o war àti boy scout ṣebí paramilitary organization ni wọ́n ní uniform wọ́n ń ṣiṣẹ́ ìlú wọ́n assist ìjọba láwọn ọ̀nà kan man o war lèmi ṣe torí pé líle là bọ́kùnrin tèmi army remembrance day inter-house sports children day independence day ipa tí man o war ń kó nínú ẹ̀ ò kéré lásìkò environmental sanitation àwọn man o war ń gbìyànjú gan ni wọ́n ń ṣe iṣẹ́ takuntakun àní president ní state àti ní federal à ń lọ sí state school Sherry Hill àti bàbá ẹ̀ lọ à ń ṣe training bí ológun nígbà náà ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ ní renumerate wa ọdún 1967 ni wọ́n dá civil defence kalẹ̀ 2007 ni wọ́n tó fòfin báàkì ẹ̀ wípé wọ́n lè gbébọn wọ́n sì lè fi ṣe wọn ran agbófinró lọ́wọ́ lásìkò ìjọba Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́ àwọn ìwádìí ìjìnlẹ̀ wọ̀nyí ló fi mí lọ́kàn balẹ̀ díẹ̀ pé yọ ọ̀pẹ ni yọ ọ̀yà ni Àmọ̀tẹ́kùn ó padà wáyé náà ni ọmọ òkú ọmọ òye àgọ́gọ́ kíya rẹ̀ pé ewu náà àná òde yìí lọ́kàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ látijọ́ tá a ti ń pariwo Àmọ̀tẹ́kùn èyí ló jẹ́ kí èmi ó wá láti wá fọkàn èèyàn mi balẹ̀ pé 100% Àmọ̀tẹ́kùn ti fi ẹsẹ̀ nílẹ̀ ìjọba àpapọ̀ ti fi ọwọ́ sí àwọn gómìnà ilẹ̀ Yorùbá ló kù sí lọ́wọ́ láti tètè páàsì ẹ̀ sí House of Assembly oníkálukú wọn ìṣọ̀wọ́ òfin kan ṣoṣo náà ni gbogbo wọn máa lò advice tíjọba àpapọ̀ fún wa ni pé ká má pè é ní Western Region Security Outfit mọ́ wọ́n ní community police la lè fi Àmọ̀tẹ́kùn wé tí òfin ní dariwo oníṣẹ́ bá Àmọ̀tẹ́kùn sáà ní yípadà wọ́n ní bájáde ìpàdé àwọn gómìnà ilẹ̀ Yorùbá pẹ̀lú igbákejì ààrẹ nílùú Àbújá Inspector General of Police ń bẹ níbẹ̀ àti Abubakar Malami tó pe Àmọ̀tẹ́kùn ní ìlẹ́gà fúnra ẹ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ kídùn lẹ́nu tèmi ẹ jẹ́ kí wọ́n jábọ̀ ìpàdé wọn fúnra wọn mọ́gbọ́n àgbẹnu ọlọ́kùnrin mú ogun. Well, we held a very fruitful discussion. The governors of Southwest, as you know, were out there. The meeting was presided over by the Vice President, the Honorable Attorney General of the Federation was there, and the Inspector General of Police. Sure. So we have rubbed minds, and all of us have agreed on way forward. And most important one is that we are going to have the legal framework back this Àmọ̀tẹ́kùn, and this legal framework is going to be one in which all of us look at and we'll be sure that it goes without any hindrance. So would that mean now that the establishment of this outfit has been put on hold until the legal framework is developed? No, what I believe our decision is that Àmọ̀tẹ́kùn is there. Yeah. Àmọ̀tẹ́kùn will have to, the federal government is starting community policing, and it's more of, in essence, really, it's about community policing. So we're going to work together and see the community policing and Àmọ̀tẹ́kùn work in a way. Okay. Would you like to tell us why there were no such consultations before the launch of the program? No. There were consultations. Don't say there were no consultations. There were consultations. Okay. Because we had discussion with the IG there, and what has developed is what has led to this. Not that there were no consultations. We just felt that look, with all this noise outside, it's better for us to sit down. And you remember, even immediately the noise started, I said that we are going to explore political solution. And all of us are here. My colleague, Deputy Governor of Oyo, who is of PDP, all of us are here. So we have looked at this solution to it now, political and legal solution to it. All of us will do it. Àmọ̀tẹ́kùn ti digi àlọ́yè o mo ló digi àlọ́yè at last mo kí gbogbo wa púpọ̀ máa kú oríire àsìkò àmójúbà rẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ igi tó ṣe légbè lẹ́yìn ọgbà ká dúpẹ́ lọ́wọ́ eyín tó jẹ gúgúrú abọ́ kan bó bá rí òkúta yóò gbìyànjú díẹ̀ Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ ọpẹ́ lọ́wọ́ ẹ̀kẹ́ tó mọ́ lérò ọpẹ́ lọ́wọ́ èjìká tọ́gbẹ́wò níyì ọpẹ́ lọ́wọ́ àtàǹpàkò tí ọ̀jẹ́kọ́wọ́ dè lágbà ọpẹ́ lọ́wọ́ etí
tí ọ̀jẹ́ kórè ọ̀dà kó láàgé ọpẹ́ olórí àdá àdátán lọ́wọ́ gbogbo ọmọ Odùduwà pátá gbogbo ọmọ kóòtù òjìbí gbogbo ọmọ Yorùbá ńlẹ́ lóko lódò lẹ́yìn odi. You are all wonderful. You are all wonderful. I am proud to be a Yorùbá man. Gbogbo ẹ̀yin tẹ́ wà nílé káàkiri Nàìjíríà especially ẹ̀yin tẹ́ wà lókè òkun ẹ̀yin lẹ́ ń jẹ́ kí ìjà Yorùbá rọrùn láti jà ẹ̀yin lẹ́ ń tì wá lẹ́yìn pé àrìn sọ níwájú wọn ò ní rúkọ́ kankan yín wálé wá bá wa lágbára Ọlọ́run ẹ ò ní tàjògbé sájò ẹ ó kórè òkè òkun wá sílé nígbàkúùgbà tẹ́ ẹ bá rí wípé ilé làbọ̀ sinmi oko ìta fẹ́ yọ padà tẹ̀ wá lọ́wọ́ gan gbogbo àwa tá a ti ń agitate Odùduwà Republic tẹ́lẹ̀ tíjọba Buhari bá lè ṣe tá a fẹ́ bí Àmọ̀tẹ́kùn yìí a lè padà yí èrò wa padà ká má wọlé kó nínú Nàìjíríà mọ́ bàtì ìta fẹ́ ibi tí Yorùbá ń lọ wọ́n padà sọ fún ẹ lágbára Ọlọ́run Yorùbá dá jìnnìjìnnì bo everybody ṣé lóòótọ́ ni pé Yorùbá kì í gbénú bọ̀rọ̀ ṣé lóòótọ́ ni pé bí wọ́n bá gbénú ọba tó máa mẹ́rin sọ tí ì jẹ ẹ̀yìn àjànàkú là ń yògbó bàbá ta ló jẹ́ yagada lójú erin àṣé lóòótọ́ ni pé Ọ̀yọ́ mèsì àṣé lóòótọ́ ni pé Yorùbá ògọ̀ àṣé lóòótọ́ ni pé ègún kankan ọ̀jàrán Yorùbá èyí tó wu Yorùbá ni wọ́n ń ṣe ní àṣé lóòótọ́ ni pé wọ́n bá dojú sísú fìrọ́là àṣé lóòótọ́ ni pé a máa pẹ́ kí Yorùbá ó tó ṣèpinnu ni bọ̀tì bàbá ìṣèpinnu tán ìpinnu ọ̀hún ṣòro yí padà Àmọ̀tẹ́kùn èyí ti dúró ná ẹni inú bá ń bínú kó forí sọ́gé bàbá ti wá yin akó yin ọrùn tá a yin ọsán yin ọfà yin òǹtàfà ká má gbàgbé ojú tá a fi sọ ọmọ ẹranko bójú ọ̀hún ọ̀bá fọ́ tọpọ ọmọ ẹranko ní ọ̀bàjẹ́ ń gbò ẹ̀kẹ́ ọmọdé ó sì máa dún wòmùwòmù tẹnu ọmọ ẹ̀sìn yòdò yín dé ìdíjà o mímì afẹ́fẹ́ mi gbé oko lálo ìdíjà ó gbìyànjú kó domi inú àgbọnù bàtì bí Yorùbá bá ti dúró tí dùndún wá fojú méjì fọ nǹkan ṣoṣo tí rúlà Yorùbá panupọ̀ sọ́nà kan a jẹ́ pé kò ní sí mìmì kankan nínú gómìnà mẹ́fà tẹ́lẹ̀ àní mẹ́ta very very interesting 3/3 from Ṣèyí Mákindé to Rotimi Akeredolu to Káyọ̀dé Fáyẹmí gbogbo yín sì padà gbà pẹ̀lú mi wípé lóòótọ́ ẹ agree lórí analysis mi lórí àwọn gómìnà wa ní South West clearly ni kò rúgbó rárá pé Ṣèyí Mákindé ló ru Àmọ̀tẹ́kùn sókè supported by Akẹ́tì Rotimi Akeredolu kó tó jẹ́ ìtẹ́wọ́gbà fún gbogbo gómìnà tó kù ìjà gẹ̀ẹ́mbẹ̀ hàn ìdáni yóò pera rẹ̀ lẹ́rú Akèrèǹgbè ni yóò júwe bí atókunbọ́ fúnra ara Òkè Ògùn ni yóò sọ yìí tààrọ̀ Ọ̀yọ́ táwọn at the end of the day a ní 6/6 ẹjẹ́ àpọ̀ tètè ká gbé ìfẹ́ sókè ẹjẹ́ àgbàgbé akán lọ ká gbárùkù ti àwọn gómìnà wa gbogbo kí wọ́n lè ṣe àṣeyọrí Operation Àmọ̀tẹ́kùn is here to stay forever Yorùbá lè fòyàn lápátẹ́ńsàn àkó gbogbo Nàìjíríà sínú dààmúdààbò láàrin oṣù kan péré social media gan mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀ a pákéjì Àmọ̀tẹ́kùn ṣètò oríṣiríṣi design ká sọ fọ́tò Àmọ̀tẹ́kùn fídíò Àmọ̀tẹ́kùn tí bàyàn lẹ́rù àwọn tí ọ̀sọ̀pọ̀tì wa gan wọn mọ́wọ́ tí wọ́n lè fi jẹ́ àwọn olóṣèlú ń sọ̀rọ̀ ẹnu wọn kọ́ má bàa rí bọ́ sáwọn lẹ́sẹ̀ because ọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn ó lè sọ àwọn gómìnà wa dẹni yẹpẹrẹ ká ní wọn ò rí imú wáyé padà ni àwọn gan ọba máa tí ọba ṣẹlẹ̀ bí wọ́n bá dé àwọn ọba aládé wa kan mẹ́nu ni Muhammadu Buhari ò tó dún pẹ́gẹ́ everybody ló wà very careful torí pé àwa ń sọ ohun tí wọ́n fẹ́ sọ ni ká lè sọ ohun tí wọ́n fẹ́ sọ di tàkúté torí pé ìbínú Yorùbá ọ̀dà ká ní wọ́n ti wá kọjá báńdìrì ni a jẹ́ pé ogun tá a ti ń sá fún ti pẹ́ jọ̀gọ̀dì tí Buhari fẹ́ fọgbọ́n bì sẹ́yìn wẹ́rẹ́ ni ìbáwọlé tọ́ bábà má fi ti wẹ́ẹ̀tì ẹ̀ kọ̀m̀píà o irú wẹ́ẹ̀tì ẹ̀ ò lè ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá mọ́ ìran Yorùbá ò ní para wa tàbí dáná sunlé ara wa nítorí ẹ̀yà kankan mọ́ láyé àyà fèsì ẹ̀yà tó bá dá wàhálà sílẹ̀ nílẹ̀ wa ni kí ẹni ọba létí ó tètè wí fúnjọba àti Bọ́lá Ahmed Tinubu ní tìkùtì ó sì sọ ìsọkúsọ jáde lẹ́nu ẹ̀rú ìbámu kọ́ panu mọ́ jẹ́jẹ́ kọ́ mọ́ wulẹ̀ sọ̀rọ̀ bá a ti ń pariwo tó torí pé kò sọ̀rọ̀ nígbà tó níyè kí náà ló tiẹ̀ tó wá rí sọ kàtàkàtà bí ọmọ kú lọ́wọ́ adití àrígbámú kan ò sí ẹ̀tẹ̀ ní fún ilẹ̀
bí baálé ilé bá ti ń gba ti ẹran àti mẹ́jọ olè dá yóò nira. Afúndọ̀dán Tinubu ní ìfúnkúfú ó sì fọ ìfọ̀kúfọ̀ jáde. Wáì tí ó sọ̀rọ̀ tẹ́lẹ̀ o kí ló dé tí ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀? Wáì ta ṣẹ̀ṣẹ̀ ń pọ̀ lọ́fun kó tó sọ̀rọ̀. Kò sọ́pọ̀tì Àmọ̀tẹ́kùn ṣùgbọ́n kò ní ọ̀nà àbáyọ. Ó wà handicap kò lágbára. Ẹ̀wé fún un pé àwa kì í sáré bípa tí ń pín ráìsì kóńgò kọ̀ọ̀kan fún ní Lagos State lásìkò ìdìbò tó rí kọjá lọ. Mo ní ìdí láti tún tí Bọ́lá Ahmed Tinubu sọ. Gbogbo yín náà lè ti rí ilẹ̀ tó tójú ẹni sún ni kò jẹ́ kàyéfì. Òkun rẹ̀ ò ní ṣòro láti rin. The Jagaban of Lagos, the Aṣíwájú of yàrá ẹ̀, ẹni tó yẹ kó jẹ́ àrólé Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Fìlà àti gojú Awólọ́wọ̀ nìkan lọ́gẹ́ẹ̀tì ní tọgbọ́n ìmọ̀ òye òṣèlú. Bọ́lá Ahmed Tinubu gbìyànjú díẹ̀ bọ̀tì ní ti fífi ìfẹ́ Yorùbá sókàn ẹ̀yà. Ọkọ̀ olórẹ̀mí rẹ̀yìn bí omi ọkà. Bọ́lá Tinubu fẹ́ẹ̀lì pátápátá ni. Ó jìnnà púpọ̀ sí Jeremiah Oyèníyì ọkọ̀ Dídé Olú bàbá Olúṣẹ́gun. Ibi tó bá wà ilẹ̀ rere o. Gbé rẹ̀ kan ṣoṣo tẹ̀mí Àkàndá nílọ ni mo fi lọ́ọ̀ yàtọ̀ sí Jésù. Báwọn èèyàn kan fi ní mórí wá because kò sí àsọtẹ́lẹ̀ rẹ tí ọ̀sẹ̀ ipa rẹ nílẹ̀ Yorùbá lápapọ̀ lẹ́gẹ̀sì tó fi kalẹ̀ tẹ́nì kankan ò súnmọ́ rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ rẹ̀ lọ́jà kí n fi ọwé ànábì Muhammad sallallahu alaihi wasallam kálá ṣe sàárè rẹ̀ bíi tànábì ta pákẹ́jì kẹ́nẹ́ báwọn èbó ti ẹ̀lẹ́gun bàálù fowó wọ̀ ọ́ àwọn ọmọ Nàìjíríà tí wọ́n gbé lẹ́yìn ìgbà tó ti lọ wọn ò bá máa wá wo gáúsù òṣèlú tó lọ́ṣèlú ilẹ̀ Yorùbá ń forúkọ rẹ̀ lu jìbìtì láti dépò kan gbogbo alákọ̀ọ́rí wọn ní báwólọ́wọ̀ tán gbogbo wọn ní jọmọ ẹ̀yìn Awólọ́wọ̀ tàbí kí wọ́n pera wọn ní àná Awólọ́wọ̀ lásìkò tí wọ́n bá ní ìdí wa gbọ̀wọ́ wọn bá tèkú dàtán ìlà tó máa mọ̀ wípé òkédé ìgò àti fìlà lásán ni wọ́n. Bọ́lá Ahmed Tinubu ní confidence rí láti defend Yorùbá anywhere in any circumstances. Where are the cows? Àwọn èèyàn kan ní mo kórìíra Tinubu mo ní yes mo kórìíra Bọ́lá Ahmed Tinubu mo rí pé àǹtí Yorùbá ni nígbà gbogbo bó bá jẹ́ pro Yorùbá ni èmi Àkàndá support ẹ̀ anytime o. Tinubu is too ambitious and selfish. Tinubu ò fẹ́ kẹ́nu Yorùbá ó kò fẹ́ kí màá wá ṣọ̀kan divide and enslave lóríkè rẹ̀. Mistake tí ń fojoojúmọ́ ṣe ni pé ó rò pé Yorùbá jọ bí ará ìpínlẹ̀ Èkó ó rò pé Fúlàní nìkan lè so ń di ààrẹ ọmọkọ́mọ ajá ti kú òníye tó wà tẹ́lẹ̀ ó rò pé bí ìdìbò bá ti ń súnmọ́ tòsí òun wọ́n ṣẹ̀ṣẹ̀ wálé wá bẹ Yorùbá kò mọ̀ pé ẹni tó bá tara ilé rẹ̀ lọ́pọ̀ onírìíra bọ́ bá dọ̀ wọ́n gógó mọ́ ejò ti wọ́pọ̀ níbi ìtàrán ojú Yorùbá ti là àlèdẹ̀ǹgẹ̀ kò bí afọ́jú bí ẹni pààrí nǹkan kan ti ń lọ alájó lè ká lè rí mú gbogbo ẹni tí ń fìyà jẹ wá sáìsì ìdájọ́ wọn ń bẹ lọ́wọ́ wa gbogbo tí ìrìn Sàràkí fèrú kójọ ní Kwara ìṣẹ́jú mélòó wọn fi wọlé arúgbó sọnù èèyàn lè ní ambition ó nílò ara ilé ẹ̀jẹ̀ rúta lọ ẹ̀sìn ilé ni tìta owó sáré onílé ní ọ̀ṣáájú kálejò tó tẹ̀lé àbí omi látẹ̀ká tó tẹ̀yàn rìn ǹjẹ́ abẹ́rẹ́ fojú òkú sí lókun ọ̀tọ̀ afọ́jú ti yan ara ilé rẹ̀ lódì yóò forí sọ̀gìrì pẹ́ ni o ipò ààrẹ ó yẹ kó jẹ́ compulsory fún Tinubu ìran Yorùbá ló yẹ kó fi ṣe number 1 Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ọ̀bẹ̀ wákà tó tẹ̀lé Moshood Kásìmọ̀ wọ Ọláwálé Abíọ́lá ọ̀bẹ̀ wákà tó tẹ̀lé ó ní qualities tàrí máwọn méjèèjì lára kó tó di pa agbárùkù tí wọ́n ò rí nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n da ìbò Ọbáfẹ́mi Awólọ́wọ̀ rún jọ́sí Awólọ́wọ̀ kan Yorùbá kan ni àwa ṣẹ̀ṣẹ̀ tún lè máa sọ tó ṣẹlẹ̀ lẹ́yìn ìbò June 12 ní 1993 bí o kí ló wá ṣe tí wọ́n kọ́ ìsì aṣíwájú tó jẹ́ pé àfẹ̀mí nìkan ni kíni tó yẹ kó dà tó dà àlùmọ́nì èwo ló yẹ kó onítò tí ì ní olówó títí ju odidi ìpínlẹ̀ kan lọ kíni tí kádàrá dá ọmọ tó tí ì ṣe gbogbo làyàn mọ́ pé ọdẹ tó tí ì dé kí ló dé tó kórìíra ìran Yorùbá gan bá a sọ yìí wọn lọ wà pro Yorùbá wọn ní pro Yorùbá dẹ̀ ní Tinubu ó ń sọ̀pọ̀tì wa lábẹ́lẹ̀ ẹ wá ní kí ló dé tó lè sọ̀pọ̀tì wa ní gbangba ìran Yorùbá ọ̀dà bíi Fúlàní tó sọ̀dọ̀ lọ ìmọ̀lẹ́ ń gbàwẹ̀ ó lóun ọ̀dá tọ́mì ta ló fẹ́ sẹ̀rí ọ̀nà fún bọ̀ọ̀bá lọ́lọ́run rínú jẹ́ káwọn èèyàn náà ó ròde torí pé òde rẹ̀ láàbí jọ́ọ̀jì rẹ̀ if truly you want to become a president of Nigeria àtúnṣe láàrin ìran Yorùbá ni ó kọ́kọ́ wá and àìtètègbà nímú ní gbàṣẹ́ wọn
wọn lò àti ìfùdú Ọbáfẹ́mi Awólọ́wọ̀ lọ. I am greater than Awo. Are you kidding me? Mo wá ní ọmọ sọ bẹ́ẹ̀ mọ́ ìkọjá yẹn ni o. Kọ́ ọmọ bá dẹni ẹ̀ tí àtàbùkù látàyé dọ̀run. Láti bó síbo, ìyàwó ní fi sánmà wélẹ̀. Ta ni fi kú wọ́ọ̀run? Ta ló máa kó arápá lójú ọmọ akó yányá? Ta ni fòkú wá láàyè? Tàbí kò ní dàgbà títí? Kò fi ọwọ́ sọ̀yà. Ọjọ́ orí òun ju bàbá tó bẹ̀rẹ̀ lọ́mọ lọ. You are just too selfish to be a leader. My dear fellow Oòduans. Àwọn ìrókò gàgàrà lọ́jọ́ akẹ́tù mẹ́rìndínlógún lórí. Ẹ jẹ́ ń pàṣẹ kí ìrókò yọ panu orí ẹ̀. Ọ̀nà làkájọ olófin ọ̀ha. Òbí ó gbélé fò pé Bọ́lá Ahmed Tinubu ó ti ta gbogbo ẹsẹ̀ odò ní Lagos State. Ó ti tà á fún Fúlàní. Ó ti tà á fún federal government. Ẹni ọba fẹ́ kókó ọ̀rọ̀ mi dànù. Ọ̀dọ̀jọ́ alẹ́ kó tó yá lábùradà. Tinubu sọ̀pọ́ọ̀tì wọn pé Lagos is no man's land. Ilẹ̀ fi gbọ́ lẹ́nu Akíolú lọ́jọ́sí tó ní ìpínlẹ̀ Èkó kìí ṣe ti Yorùbá. Ó fẹ́ ta Èkó fúnjọba àpapọ̀. Ní Àkàndá pé náà ń jó lórí omi náà. Irú ẹ̀ ló yẹ kẹ́ bẹ̀rẹ̀ pé kí n kó wá. Ìjọba àpapọ̀ ti ń sọ ọ́ ti pẹ́ pé àwọn fẹ́ take over waterway. Ìyẹn gbogbo ẹgbẹ̀gbẹ́ ìtìdò jákèjádò Nàìjíríà tá a fi yarí pé fún kánni ta ni ò lè ṣẹlẹ̀ láíláí. Tinubu ló ní kí Buhari ọmọ wulẹ̀ ṣàròyé mọ́. Ó ní ọmọ wulẹ̀ pariwo lórí ẹ̀ mọ́. Àwọn máa wá ọgbọ́n dá sí i torí pé Yorùbá ò ní gbà lẹ́rọ̀ o. Ọgbẹ́ ìwò wa ni Tinubu rí dá sí i. Lagos State ló ní waterways tó pọ̀ jù because àwọn ni wọ́n ní òkun àtọ̀sà lọ́dọ̀. Ó sì ti wọ federal government lójú tàbí kí n sọ pé ó ti wọ Fúlàní lójú torí wọ́n nígbàgbọ́ pé agbára ò ní kò lọ́wọ́ àwọn. Torí ẹ̀ ni wọ́n sì fẹ́ fi sínú òfin pé kí gbogbo etí ìlú jẹ́ ti federal government. Kí ni federal government ó fi padò ṣe? Mo ní federal government wà láti ìgbà yìí wá. Ṣé Buhari nìkan ni ó kọ́kọ́ jẹ president ni? Simple and very important question. And orin tí ọba sọ̀rọ̀ kọ àti pé rẹ̀ ọ̀yẹ́ kó yé nígboro ẹnu. Fúlàní ń pursue agenda. Wọ́n fẹ́ dominate Nigeria including South West. Ṣùgbọ́n ọgbọ́n tí mo ní Malam Bala Garuba sọ lọ́jọ́sí ní December 1964. Ó ní the conquest to the sea is now in sight. When our God sent Ahmadu Bello said some years ago that our conquest will reach the seashores of Nigeria. Some idiots in the south were doubting its possibilities. Have we not reached? It remains Port Harcourt. It must be conquered and taken. Bọ́lá Ahmed Tinubu àti Babájídé Sanwó-Olú ṣe àṣìṣe ńlá tí àrọ́mọdọ́mọ wọn jẹ ìyà rẹ̀. Wọ́n ti mú àlá Fúlàní ṣe torí pé Bọ́lá Ahmed Tinubu fẹ́ jẹ pírẹ́sídẹ́ǹtì fún selfish interest tiẹ̀ lásán. Ó ta gbogbo ìran Yorùbá lẹ́rú. Ó fẹ́ jẹ́ kí federal government ó gba gbogbo etídò. Bí wọ́n bá sì ti gba etídò kò sí ti ń jẹ́ sí pọ̀tù mọ́ fúnra Yorùbá. Yóò di ti federal government. Agbára Èkó bọ́ lọ́wọ́ ìran Yorùbá nù. Kì í ṣe kí ni tó ṣẹlẹ̀. Kí ló dé tí Tinubu ṣe ra rẹ̀ láfọ̀njáná? Kí ló dé tí ò níṣẹ́ méjì? Dúkọ́ dalẹ̀ Yorùbá nígbà gbogbo lọ. Because of his selfish interest. Òun àti Sanwó-Olú gbìmọ̀ pọ̀ láti yan Fúlàní gẹ́gẹ́ bí kọmíṣánná. Kabir Ahmed ọmọ bíbí Daura nílùú Buhari láti Katsina gẹ́gẹ́ bí kọmíṣánná for Lagos State waterways. Tinubu and Sanwó-Olú made a very costly blunder and they will pay dearly for it. Tí ọ̀rọ̀ Aliyu Usman Lagwaso tí yóò wá ṣe mọ́ wa lára ni ọ̀gbọ́n nǹkan tó sọ ni. Ó ní just as your father served us so you shall serve us, so your children shall serve us, so their children shall serve us. We are born to rule and leadership is in our blood. No one in this country can stop or change it. No one can touch us. Allah has given us Nigeria. It is a fight from our forefather to us. Our grandfather Shehu Usman Dan Fodio and Mujahideen fought for it. Our grandfather the Southerner Sir Ahmadu Bello expanded our borders and frontiers. Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ò lè ever ṣe ro mistake yẹn. Awólọ́wọ̀ rí wípé kádàrá ti kù lórí ọ̀rọ̀ àtijọ́ rẹ̀ yòókù ayé rẹ̀ Yorùbá ló lò ó fún torí pé complete ayé ẹ̀ ìran Yorùbá ló fi sin and that is the
great difference between you and awo mobility ayé tiẹ̀ sà. Bọ́lá Ahmed Tinubu fún selfish interest ní gbogbo ọ̀rọ̀ tó kójọ pátá fún lílo tiẹ̀ nìkan ni. Wọ́n wá ń tàn ó polówó ṣohun gbogbo tán àti pé money answered everything ńlọ fi ń kówó pamọ́ nítorí 2023 pé kò sí pírọ́blẹ́mù sí bówó ni ó jẹ wó ò lè ra ìfẹ́ àti ọkàn Yorùbá láéláé. Quote me anywhere ẹni abáfẹ́ la fẹ́ ẹni tí Yorùbá ọ̀bá fẹ́ àlọ́rán ẹni afẹ́ lọ́mọ rẹ̀ wó ní ẹni àmọ́rẹ́ ìbáàkú wọn ò fi ọ nílùú ọlọ́ọ̀fẹ́ dárin ọmọ wípé akọrin ìlélégbè bí ẹni tí ń dá nìkan ṣayé ni wọ́n fẹ́ jàre lórí àpapọ̀ Fúlàní àbí kọ jàre lórí àwọn tí ẹ̀mí wọn ò nítumọ̀ sí ọ kọ jàre lórí àwọn èèyàn tó wà lábẹ́ ìṣèlú wọ́n fẹ́ jàre lórí àwọn èèyàn tó ti sọdá tọrọ jẹ ọmọ pé èèyàn tó bá tara ilé rẹ̀ lọ́pọ̀ kò ní ríra ní ọ̀wọ́n gógó ẹni mi ò sẹ́ni èèyàn mi ò sì èèyàn ṣàlè fi wá láàrò lásán ni Àkàndá alórọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ ni mo ṣe pé Bọ́lá Ahmed Tinubu ní báàtì BAT Bọ́lá Ahmed Tinubu báàtì àdán ìṣekúkọ̀ sẹ́yẹ. Bọ́lá Ahmed Tinubu is a traitor general never a leader. Àjàó Àró Awíkóńkó sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ kó tó di pé wọ́n kì í dọ̀rọ̀ mi bá kọ̀. Mo kí ẹ bí Alhaji Fatai Yusuf ọkọ̀ olóyún kó ara fẹ́ra àwọn agbanipa ló pa á lọ́nà Ìsẹ́yìn. Ìròyìn ikú ẹ̀ ọba wa lójijì oníṣègùn ìpínlẹ̀ tó ṣe fàìjík flusher ankọ bita pakuruma àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí Ọlọ́run ọba wa tí ọkọ̀ olóyún sí afẹ́fẹ́ rere. Ẹ láìkí péjì mi lórí Facebook Àkàndá Ọ̀rọ̀ Awíkóńkó ẹ subscribe sí YouTube channel mi Àkàndá Ọ̀rọ̀ Awíkóńkó ẹ wá èdè Yorùbá TV akọ́mọlédè Yorùbá TV ìkórìtà kò yé mi. Àwọn fídíò tí mo ti ṣeré kọjá pẹ̀lú àwọn àyọkà mi lọ́lọ́kan ọ̀jọ̀kan ẹ dáńlóòdù ẹ̀ lórí àwọn wẹ́bsáìtì mi www.akandaoro.com www.akandaoro.com àti www.akandaawikonko.com www.akandaawikonko.com fún voluntary donation láti ran Àkàndá lọ́wọ́ ẹ lọ sórí wẹ́bsáìtì mi as well ẹ lọ sí donate button ẹ kílíkì lórí ẹ fún ìlú fọ́ọ̀mù tó tẹ̀lé lágbára Ọlọ́run yóò dọ́dọ̀ mi tẹ bá sì fẹ́ líǹkì míì tó rọrùn fún donation ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257. Orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́rin-mẹ́rin àjùwà ṣe òun.